ẹ wo èèyàn mi ẹ wo bàbá Èkìtì ti sọ̀rọ̀ wọ́n fa gbogbo àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àwọn pásítọ̀ wọ́n fa wọn pé ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹ wá gbọ́ ohun tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ filẹ̀ mo sọ́ngbà kan mo ní àwọn pastors kan wà tó jẹ́ pé àṣírí wọn máa ṣe kí ni àṣírí wọn máa tó tú gbogbo rádaràdà tó ń ṣe yẹn máa ṣe kí ni ó máa tó tú síta ẹ wọ ẹ má jẹ́ kí n sọ gbogbo ẹ̀ tán ẹ wá lọ gbọ́ ohun tí bàbá Èkìtì sọ lórí gbogbo àwọn pastors pátápátá mo fi ẹ́sìsì tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá lọ gbọ́n tó sọ. mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin pásítọ̀ wa ní pásítọ̀ lọ́kùnrin pásítọ̀ lóbìnrin ẹ̀yin wòólì ẹ̀yin alàgbà ẹ̀yin dákónì ẹ̀yin evangelist àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin wòólì lọ́kùnrin àti lóbìnrin mo mà kí yín mo kí gbogbo ìjọ ìwọ ní ìjọ CAC ẹ̀yin ọmọ Babalọ́lá ọmọ bàbá Ọbádáre ọmọ bàbá Àkàndélẹ́dẹ́ ọmọ bàbá Ọlọ́wẹ̀rẹ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ Orímọládé tú ọ̀la ṣe àbí gbogbo ẹ̀yin ọmọ bàbá Aládùà ẹ̀yin ti Sẹ̀lẹ̀ ọmọ Ọ̀ṣọ́fà mo kí yín o mo kí ti ẹ̀yin bàbá Ẹkúdayọ̀ ti redeem all the redeem members mo kí yín ẹ̀yin ti Mountain of Fire Olúkọ̀yà mo kí yín pé ẹ kú ìsinmi òní ẹ̀yin ti Winner Chapel Bishop Oyedepo mo kí yín ẹ̀yin ti Deeper Life Bàbá Kúmúyì àti gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ tọmọ Yorùbá bàbá mi Ṣẹ́gun Adébáyọ̀ Pastor Ṣẹ́gun Adébáyọ̀ àti bàbá Násírù ẹ má bínú àti gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run táwa ò mọ̀ ṣùgbọ́n tọ́lọ́run mọ̀ yín mo kí yín láàárọ̀ yìí ìní ọjọ́ ìsinmi ìpè tá a fẹ́ ká ẹ pè ní ìpè bí ìran Yorùbá yóò ṣe ní ìsinmi not how to get money how to build house not deliverance individual tẹ́ ẹ ṣe fún wa no àwọn ènìyàn mi béèrè wọn ò rí gbà nítorí pé wọ́n ṣì béèrè Yorùbá need freedom lẹ́ni nínú ilé ìsinmi ẹ sọwọ́ papọ̀ pẹ̀lú àwọn ènìyàn kẹ́kẹ́ pé Olúwa nípa ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá n tí iṣẹ́ ìránṣẹ́ yìí fi lè gbòòrò nìyẹn ẹ má sọ wípé bámúbámú lẹ́yìn yó ẹ̀yin ò mọ̀ pé bí pọmọ ẹnì kọ̀ọ̀kan àwọn ìránṣẹ́ Ọlọ́run kan máa sọ pé sójà go sójà come lọ̀rọ̀ ìjọ sójà go sójà come ìgbà kan òpin máa dé bá ìgbà kan òpin máa dé bá ẹ sọ̀rọ̀ ìtùnú sí Yorùbá ẹ wá ọ̀nà bí Yorùbá yóò ṣe ní àlàáfíà ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ padà lẹ́yìn àwọn ọ̀gẹ̀lú tẹ̀ ń tẹ̀lé kiri tẹ́tí special ṣí àwọn síwájú our commissioner is coming agbọ́pẹ́ sẹ́nitọ̀ wà lé pásítọ̀ àti sáré lọ kí sẹ́nitọ̀ láàárọ̀ kó lè wá ṣọ́ọ̀ṣì torí ìdámẹ́wàá àtọrẹ ẹ padà lẹ́yìn wọn torí òjò ìbínú Ọlọ́run ń bọ̀ wá rọ̀ lé gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́ lọ́lọ́run pè yín ṣùgbọ́n ẹ ti fojú kòkòrò kúrò nínú iṣẹ́ ìránṣẹ́ ntọ́lọ́run pè fún yín fún ẹ tu àwọn ènìyàn mi nínú a pè yín láti mú àwọn ènìyàn kúrò nínú ìgbèkùn a pè yín láti sọ̀rọ̀ ìtùnú sí ìran Yorùbá that is why lọ́lọ́run tún fi pè yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a pè yín láti wá ojútùú sí ohun tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lẹ́nìí the majority of you ẹ mọ̀ pé Ọlọ́run dá ilẹ̀ Yorùbá ní àdápé
ṣùgbọ́n a wà nínú ìgbèkùn. Not individual of us ló wà nínú ìgbèkùn. Our land tá a ti jáde tá a fi pè wá ní Yorùbá ló wà nínú ìgbèkùn. Ìyẹn ni kẹ́ ṣiṣẹ́ lé lórí. Ẹ ké pe Olúwa nígbà tó wà nítòsí. Ẹ fi ọ̀rọ̀ Yorùbá lọ Olúwa pé Olúwa ìran Yorùbá ó dá wa ní orílẹ̀-èdè ni kì í ṣe àpapọ̀ Nàìjíríà. Mo máa ń sọ fún yín, God did not know anything about Nigeria. Ìpilẹ̀ṣẹ̀ Nàìjíríà Ọlọ́run ò mọ̀ pa ẹ̀. Ẹ̀yin pásítọ̀. Ṣọ́ọ̀ṣì kan wà ládó ìmọ̀ ní oh my God business church. Ẹ̀yin pásítọ̀. Ẹ̀yin pásítọ̀. Ẹ wá ojú Olúwa. We need our freedom. Tẹ́yin bá jayé fàmílétè tuntun. Tẹ́ kẹtí ikú pé ẹ̀gbọ́n tó ń lọ. Àrọ́mọdọ́mọ yín máa jẹ nínú ìyà yẹsà. Ìyá wòlíì, bàbá wòlíì, ẹ̀yin ò rí ìran àlàáfíà bí ìran Yorùbá ó ṣe bọ́kò nínú ìgbèkùn. Ṣùgbọ́n ẹ ríran bí sí individual kí owó kó lè jáde lápò wọn sí àpò yín. Ẹ máa jẹ kísà nínú ìyà. Ntọ́lọ́run sọ fún èmi mọ́jú èní lèmi tó sọ fún yín. Ẹ mọ̀ pé tọ́lọ́run ò bá sọ fún mi, èmi ò ní jáde síta. Bíbélì wípé ó ní ẹni bá fẹ́ rere Jerusalem yóò ṣe rere. Àwọn wòlíì ìgbàanì wọ́n rí ìran bí Jerusalem yóò ṣe became a great nation, became a great city. Wọ́n ò ríran sí individual. Bẹ̀rẹ̀ lágbájá, mo rí ìran Amẹ́ríkà lọ́wọ́ ẹ. Òróró tẹ̀ ń tà, Ọlọ́run ò lọ́wọ́ sí. Àǹkáṣífù tẹ̀ ń tà, Ọlọ́run ò lọ́wọ́ sí. A gbọ́ nínú ìwé ìtàn pé Babalọ́lá ta omi. A gbọ́ nínú ìwé ìtàn pé bàbá Ọbádàrẹ ta omi. A gbọ́ nínú ìwé ìtàn pé bàbá Orímọládé ó ta omi, Ọ̀ṣọ́fà ta omi. Ẹ kó àwọn ọmọ ẹ wà nínú àwọn tó kó ìran Yorùbá sínú ìgbèkùn. Ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ ti délẹ̀ fún yín náà. A máa pariwo yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ dìde, ìran Yorùbá wà nínú ìgbèkùn. Torí tẹ́ bá bẹ̀rẹ̀ sí para nínú tán bẹ̀rẹ̀ sí pa Yorùbá tán, ṣọ́ọ̀ṣì àwa tún lé yín lórí ìgbà ẹlẹ́mà mọ̀ pé ẹ jẹ́ nǹkan kan. We are sick and tired for Nigeria. Tó bá jẹ́ pé lóòótọ́ lolúwa pè yín. Ẹ sowọ́ papọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lọ́wọ́ sí. Táwọn ti rí ìran yẹn pé Nàìjíríà ti kú. Ẹ sowọ́ papọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti rí pé Nàìjíríà dead country ni. Pé we must get out. Tí ìbínú Ọlọ́run tó bẹ̀rẹ̀ sí rọ̀ bí òjò lórí Nàìjíríà káwa má bàa nípìn nínú ẹ̀. Ẹ sowọ́ papọ̀ mọ́ pẹ̀lú owó kẹ́kẹ́ pé Ọlọ́run pé Olúwa mú ọwọ́ agbára tó fi mú Ísírẹ́lì jáde ní Egypt. Mú àwa náà jáde nínú Nàìjíríà yìí. We are tired inside Nigeria. Ẹ̀rí tó ń lọ. Ẹ̀rí tó lọ lọ́wọ́ tá a wà yẹ jágbàgbé ìdámẹ́wàá àtọrẹ. Pé tí n bá sọ òtítọ́, ìjọ máa rù. Tí n bá sọ òtítọ́, the senator will not come to my church again. Tí n bá sọ òtítọ́, the governor will not worship in our church again. Tí n bá sọ òtítọ́, àwọn olóṣèlú yẹn wọn ò ní wá sọ́dọ̀ wa mọ́. To hell with them. Ẹ má bẹ̀rù èèyàn. Kẹ́fi Ọlọ́run lẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n bó ṣe wà nínú Bíbélì nìyẹn. Èní tún ọjọ́ ìsinmi. Ẹ kéde ọdún ìtúsílẹ̀ fún ìran Yorùbá. Ẹ kéde ọdún ìtẹ́wọ́gbà fún ìran Yorùbá. Ẹ jẹ́ kí Ọlọ́run ó mọ̀. Ẹ jẹ́ kí Ọlọ́run ó mọ̀ pé ìgbé ayé tí ìran Yorùbá gbé nínú Nàìjíríà, we are tired for it. Nígbà tí gbígbé ọmọ Ọlọ́run rí pé àwọn ọmọ Ísírẹ́lì wà nínú ìgbèkùn. Ọlọ́run rí
pé àwọn ọmọ Ísírẹ́lì wà nínú ìgbèkùn. Ọlọ́run rí wípé ìran Ísírẹ́lì ń jìyà ní ilẹ̀ Íjíbítì. Bàbá dẹ̀ fọwọ́lérò ń wò wọ́n. Ṣùgbọ́n nígbà tí ìyà yẹn dé góńgó tí wọ́n rí pé ó pin wọ́n lẹ́mìí ó fẹ́ gba ẹ̀mí wọn, wọ́n ké pe Ọlọ́run. The Bible recorded that nígbà tí gbígbé ọmọ Ísírẹ́lì déwájú Ọlọ́run, Ọlọ́run gbọ́dọ̀ wọ̀rọ̀. Ẹ wá ojú Olúwa behalf of the Yoruba nation. Ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì lọ́kùnrin lóbìnrin, evangelist, èní lọ́jọ́ ẹ ti ya ọjọ́ èní sí ọ̀tọ̀ pé ọjọ́ ìkákòkò yín ni. Oríṣiríṣi owó ọrẹ àdúrà mi gbà. Mo lọ láyọ̀, mo bọ̀ láyọ̀, mo sùn, mo jí. Ṣé pásítọ̀ ló jí Ọlọ́run? Ọlọ́run ò náwó, ènìyàn ní náwó. Ẹ kéde ọdún ìtẹ́wọ́gbà fún ìran Yorùbá. Ẹ jẹ́ àjọ sowọ́ papọ̀ kájọ képe pọ̀ Ọlọ́run. Pé lójijì làwa jí làwa bára wa nínú ìgbèkùn Nàìjíríà. Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ pé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fún èpò sínú àlìkámọ̀ ó bá ti tiẹ̀ lọ. Nígbà tí Yorùbá sùn, the Fulani, the Hausas, the Igbos, wọ́n fún èpò sínú àlìkámọ̀ Yorùbá, wọ́n wá sọ wá sí oh God. Ẹ jẹ́ àròjọ wa fún Ọlọ́run. Ẹ̀yin pásítọ̀ yìí, join hand together with other pastors tí jẹ́ pé ìgbé ayé tí Yorùbá ń gbé ò tẹ́ wọn lọ́rùn. Tí wọ́n ti rí ìran yẹn pé Ọlọ́run ò mọ̀ nípa Nàìjíríà, ìṣẹ̀dá wa ò dúró nínú Nàìjíríà. Ẹjọ́ ìpapọ̀ pẹ̀lú wọn. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti rí ẹ̀rù àwọn olóṣèlú ló ń bà yín. Ẹ̀rù àwọn gómìnà yẹn ló ń bà yín. Mo mọ̀ yìí tí dé. Ẹ̀rù wọn ló ń bà yín. Ẹ̀rù wọn. Ẹ̀rù àwọn olóṣèlú yẹn ló ń bà yín. Ẹ ti rí pé òjò ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lórí Nàìjíríà. Ẹ̀yin náà ti rí, àti fi hàn yín pé the foundation of Nigeria, God knows nothing about it. Ẹ̀yin náà mọ̀ pé Nàìjíríà wọ́n fi da iṣẹ́ ètò Ọlọ́run wọ́n fi dàrú ni. Àkójọpọ̀ orílẹ̀-èdè mẹ́ta tọ́lọ́run ti dá lọ́tọ̀ọ̀tọ̀ làwọn òyìnbó kó papọ̀ fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn. Ẹ ti rí. Ṣùgbọ́n ẹ̀rù gómìnà ló ń bà yín. Ẹ̀rù sẹ́nítọ̀ ló ń bà yín. Ẹ̀rù ikú yín ló ń bà yín. Ẹ̀rù àtijẹ àtimu ló ń bà yín. Àti ń bá sọ̀rọ̀ wọ́n mọ̀ fọlọ́pàá lé mi kiri òun ló ń bà yín. Ṣé báwọ̀ tá ń fọlọ́pàá lérè? Ọlọ́run sì ní ká máa mí, adẹ̀sí mí. Ilé tọ́lọ́run ọba mi ò bá wó, kò sẹ́ni tó lè wó. Ìlú tọ́lọ́run ọba tú, kò sẹ́ni tó lè tú. Ẹ ń bẹ̀rù ènìyàn tó lè sùn kó má jí mọ́. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ̀yin evangelist, ẹ ń bẹ̀rù èèyàn tó lè di ọ̀la kárí láàárọ̀ kó di ọ̀sán ká má rí mọ́. Kí ló dé tí ẹ bẹ̀rù Ọlọ́run tó rán yín níṣẹ́? Kí ló dé tí ẹ bẹ̀rù bàbá mi Ṣẹ́gun, pásítọ̀ Ṣẹ́gun Adébáyọ̀? A ní èmi ò ní kẹ́ ẹ má wá gbé mi, ṣùgbọ́n màá jíṣẹ́ ẹni tó rán mi. Bàbá yẹn ò bẹ̀rù, kò bẹ̀rù ń tó máa jẹ, kò bẹ̀rù àwọn olórí burúkú ẹni bíi. Bàbá yẹn ò dẹ̀ bẹ̀rù pé bó bá wù yín ẹ máa lọ. Mi ò ṣiṣẹ́ ìránṣẹ́ torí owó. Majority of you náà ti rí. Ẹ má gbàgbé, if you not support the Yoruba nation, ẹ ń roko ìparun ńlẹ̀ di àwọn ọmọ yín ni. Ẹ ń roko ìyà ńlẹ̀ di àwọn ọmọ yín ni. Fúlàní ò bá yín mu ní kékeré.
and we have opportunity láti képe ẹlẹ́dàá wa ẹni tó ṣẹ̀dá ìran Yorùbá. Ìní ọjọ́ ìsinmi ṣe ló yẹ kẹ́ ẹ wọ ọ̀nà bí ìran Yorùbá ó ṣe ní ìsinmi kì í ṣe bí àpò títí yín ó ṣe ní ìsinmi. Ẹ má joyè àfẹ́ ajẹmọ́fẹ́ ayó tí fúnni lóko ìdí ọ̀pẹ́rọ. Ẹ̀yin pastors lọ́kùnrin lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ló máa pọ̀ sọ́dọ̀ yín lénìí. Majority àwọn tó dẹ̀ ń wá sí ilé ìjọsìn ẹ mọ̀ pé majority àwọn tó wá sí ilé ìjọsìn not because they love God, you know, not because they want to worship God, sir, you know, ogun ló gbé wọn wá, ogun. Majority àwọn tó lọ sí ilé ìjọsìn 93% of them ogun ló gbé wọn wá, sir. Ẹ wá máa rọ̀jò bọ́ǹbù àdúrà ìjọ tẹ̀tí gbàsà mélòó nínú wọn lórí freedom yẹn. Let us join hands together and liberate our land. Kí ìran ilẹ̀ wa kó ní òmìnira, tí ìran wa bá ní òmìnira, ìgbà yẹn ni àti sí Ọlọ́run máa rọ̀ wá lọ́rùn. Ẹ mọ̀ pé ogun ló gbé wọn wá, ẹ mọ̀ sà. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń pakú ogun ayé wọn. Bíbélì wípé igi tá a bá bẹ́ lórí tó bá gbóòórùn omi yóò sọ padà. Bẹ́ẹ̀ ni ogun sàbẹ́ tí ìṣẹ̀kan ni mí wọlé. You know the majority sir, the majority. Màmá mi pastor, màmá mi evangelist, màmá mi prophetess, màmá mi wòlíì, màmá mi olùdásílẹ̀. You know pé majority àwọn tó wá sí ṣọ́ọ̀ṣì yẹn wọn à níṣẹ́ lọ́wọ́. Majority ò lọ́kọ kò láya. Ṣé ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ á wá máa gbèrò pé òun fẹ́ fẹ́ yàwó? Kí ló fẹ́ fi bọ́? Ẹ wá ní kọ́ ẹ̀yà ẹ̀yin tẹ̀ ń wá iṣẹ́ ẹ bọ́ sí bíbà yìí. Àwọn tó máa bọ́ bẹ̀ wọlé ní wọ́n á lé ní 10,000. Nàìjíríà ò dẹ̀ produce company kankan ju 419. Nigeria will produce a company kankan ju yahoos. Ẹ wá ní ẹgbẹ́ òsókè Olúwa pèsè iṣẹ́ fún mi kò sí ilé iṣẹ́ kankan nílùú. Wá ẹ̀ta àfi gbóhùn àdúrà sókè. Ọlọ́run pé wà ní ìyà. Pẹ̀lú àwọn tó ń sowọ́ papọ̀ mọ́tí tó da ìgbésí ayé wa rú. Ẹ̀yin pastor, you can do it. Elétí gbóǹgbàròyé lọ́lọ́run pé Olúwa ìran Yorùbá tó dápẹ́rẹ́ nígbà tí Yorùbá sùn àwọn ọ̀tá ti fọ́ èpò sínú àlìkámà Yorùbá. Olúwa fàwa tú kúrò láàrin wọn. You can do it. That is the solution to our problem. Ẹ̀yẹ já yín gbàdo sẹ́yìn apẹ̀rẹ̀ mọ́. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin pásítọ̀ nílé ìjọsìn léni, let us forget ṣíroko tótótótótótó ìjọ tí ẹni ẹ̀mí ti ń lò yín oore wo ló mú dé? Àbí lóòótọ́ lọ̀rọ̀ yẹn ti ń ṣe tí Jésù wípé nígbà tó ń bá padà dé ṣóun á bá ìgbàgbọ́? Èmi mọ̀ kì í ṣe pé kò ní bá ìgbàgbọ́. Ó béèrè ní ṣé èmi á bá ìgbàgbọ́ bí? Ìgbàgbọ́ owó ṣé ká ní ìgbàgbọ́ náà ni tí wòlíì àáríran wòlíì máa ríran. Ó rí tọmọ ìjọ Jésù lánàá. Ó meye mọ́tò tó wà nínú yáàdì ilé sẹ́nítọ̀. Ẹ̀mí Ọlọ́run ní ká gbé jíìpù yẹn fún mi. Ilẹ̀ Yorùbá dẹ̀ ń ṣàìsàn lọ́wọ́. Ó kàn yín àti rí pásítọ̀ tí àwọn Fúlàní ti pa ní ṣọ́ọ̀ṣì pé wọ́n ṣe ìṣọ́ òru lọ́wọ́. Àti rí ọmọ ìjọsìn yín ọ̀gá akọrin tó gbé lọ tó jẹ́ pé òkú ẹ̀lẹ́ padà rí. Ó jọ kàn wá ní. Ẹjẹ́ àjọ kẹ́pọ̀ Ọlọ́run, we don't want Nigeria again. That is the solution. Tọ́lọ́ṣèlú kan bá sọ fún yín pé Nàìjíríà ẹ̀yin gan mọ̀ ẹ ti rí. Ọlọ́run ọba mi ti fi wọ̀nyí.
ohun ìkọ̀kọ̀ ó ń bẹ gbangba kedere nínú ìmọ́lẹ̀ ló wà níwájú Ọlọ́run. Ọlọ́run ti fi hàn yín. Ẹ̀yin náà ti rí pé Nàìjíríà ò lè work. Ṣùgbọ́n ẹ̀yin wá rí gẹ́gẹ́ bí avenue. Some pastors see it as avenue to make money. Ẹ má jẹ́ dìgbà táwọn máa pariwo yín síta in the 70s, 80s, even some 90. Òróró tẹ̀ ń gbé káàkiri yóò wọ́pọ̀ ń gbáyé. Òróró, handkerchief, kò wọ́pọ̀. Ẹ sọ di individual business. Ẹ sọ iṣẹ́ Ọlọ́run di business. If you are a pastor, a Yoruba man, a Yoruba woman, bó ẹ jẹ́ wòlíì lọ́kùnrin lóbìnrin, Yorùbá wà nínú ìgbèkùn. Ẹ jẹ́ àjọ pọ̀wọ́pọ̀ kájọ kẹ́pẹ́ Ọlọ́run pé we want to go out. Ẹ fà àwọn olóṣèlú yẹn lẹ̀. Pàṣẹ Ọlọ́run ń bọ̀ lórí wọn. Ẹ kọ déètì nílẹ̀. Kí ẹ̀yin pásítọ̀ yẹn má bàa nípa àti ìpín nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lọ́lọ́run pé ṣùgbọ́n máa kábàámọ̀ pé òun jẹ́ pásítọ̀ nígbẹ̀yìn. Ló ní ìpè Ọlọ́run confirm. Ohun èlò Ọlọ́run ní confirm. But ọ̀rọ̀ ẹ̀ máa dàbí wòlíì kékeré àti wòlíì àgbà. Tí wòlíì Ọlọ́run rán wòlíì kékeré níṣẹ́ pé ibi tó ń lọ yẹ lọ ṣe báyìí, ó gbẹ́dọ̀ wọlé ẹnikẹ́ni, ó gbẹ́dọ̀ jẹ, ó gbẹ́dọ̀ mu títí ó fi padà sí ààyè ẹ̀. Ó ní yẹ́sà Olúwa mi. Ó lọ. Ó parí iṣẹ́ ẹ̀ tó kó máa padà bọ̀. Wòlíì àgbà pàdé ẹ̀ lọ́nà. Yóò ti padà ní oníbẹ̀ ni bàbá mi. Wá jẹ wá mu. Kó dẹ̀ wọlé kó so oníbà. Olúwa ti ní pé mi ò gbẹ́dọ̀ jẹ, mi ò gbẹ́dọ̀ mu. Tí n bá ti parí kí n dẹ̀ padà sáyé mi ni. Wòlíì àgbà ní Olúwa náà ṣe bá mi sọ̀rọ̀ tán ní sí pé jẹ mu. Wòlíì kékeré bá gbà á. Ó jẹ ohun tó wọ̀ lóòótọ́ bó ṣe ń lọ. Béèrè jáde nínú igbó, ó fàya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ó kábàámọ̀ gbẹ̀yìn ọjọ́ ayé ẹ̀. Call by God. Ìránṣẹ́ Ọlọ́run ni. Tọ́lọ́run ń bá sọ̀rọ̀. Tó ń gbóhùn Ọlọ́run. Ṣùgbọ́n ó tàpá sí ìlànà tọ́lọ́run bá mi gbé fún. Majority of you pastor, ẹ ti tàpá sí ti Ọlọ́run pè yín sí. How to make money. Bẹ́ẹ̀ ṣe máa di ọlọ́rọ̀ àpàpàǹdodo. Ẹ dẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá wà nínú ìgbèkùn. Ẹ mọ̀ pé Ọlọ́run pè yín kí ìran Yorùbá lè bọ́ kò nínú ìgbèkùn ni. Àwọn bàbá wa ti jésù àjàrà. Ẹ̀yin wá ka àwọn ọmọ. Ọlọ́run ò wá fẹ́ kí ẹ̀yin ka àwọn ọmọ ló fi pè yín. Ṣùgbọ́n ẹ pàkó ìṣòro wa ni. Adéṣọ́ọ̀ṣì kan wọ́n ní gómìnà ń bọ̀ ọ̀dọ̀ wọn ní gómìnà ti fẹ́ lọ ló ti fẹ́ wá jọ́sìn. Pásọ̀ lọ ra súùtù almost 150,000 naira torí pé gómìnà wa ó ń bọ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run. Yorùbá, we are sick under Nigeria. Eku òkè bí eku ẹ mọ̀. Ẹ̀yin pásítọ̀ yìí tá bá ké pe àwọn ọba. Tá bá ké pe àwọn ọba táwọn ọba bá sọ wípé olóṣèlú ti kí ọwọ́ wọn bọ́nú ṣọ̀ọ̀lọ̀. Pé nígbà tá máa disgrace àwọn ọba ilẹ̀ Yorùbá, wọ́n ti lọ kó wọn lọ sí abẹ́ chairman local government. Ṣé wọ́n tún kó ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run bọ abẹ́ ṣọ̀ọ̀lọ̀ ni? Ṣe fi ti Daniel kọ́gbọ́n. Wọ́n gbé òfin jáde ní ìlú pé ẹnikẹ́ni ò gbẹ́dọ̀ gbàdúrà sí Ọlọ́run. Daniel wọnú yàrá ẹ̀ lọ, ó ké pe Ọlọ́run, níbo ni Ọlọ́run ò sí. Tọ́lọ́ṣèlú kan bá fẹ́ wọlé, tó bá kà pé ẹ̀yin pásítọ̀ yìí mọ̀ bẹ́ẹ̀ ṣe máa pe àwọn ọmọ ìjọ.
ẹ wá pé àwọn àgbààgbà tẹ́ rí pé wọ́n máa dúró àgbà ẹ wá pé wọn lágbájá ó gbọ́dọ̀ wọlé ní olúwa bá wa ṣe gbé wọlé pé tó bá wá wọlé tá wá di kànga rẹ̀ sì mọ́ yín lọ́wọ́ nítorí pé ìpìlẹ̀ṣẹ̀ Nàìjíríà Ọlọ́run ò mọ̀ sí. Tẹ́ bá ní bẹ́ẹ̀ kọ́ nígbà tó Fáyọ̀ṣe mo wà lára àwọn tẹ́ ẹ pè second regime Fáyọ̀ṣe mo wà lára àwọn tẹ́ ẹ pè tẹ́ kó wájọ ó yẹ máa gbà ẹlẹ́ka mọ̀ sẹ́ńtà ẹlẹ́ka torí ẹlẹ́ka ní ìhò olúwa ẹlẹ́ka wọlé tán oore wo ló ṣe fún ìran Yorùbá oore wo ló ṣe fún ẹ̀yin Èkìtì. Nígbà tó máa jáde sí wa ló sọ fún wa wípé ṣọ́ọ̀kì lòun mú tẹ́lẹ̀ Ọlọ́run gba ṣọ́ọ̀kì lọ́wọ́ òun lé àwọn ọ̀rẹ́ òun tó ti gbọ́n rẹ̀ òun lé wọn bá òun tújù wọn lọ. He became a millionaire. Àbí bẹ́ẹ̀ kọ́ individual ayẹlẹ̀ ń lé káàkiri ẹ̀yin pastor. Let us join hands together and deliver our land. Let us join hands together. Ẹ pé bàbá Ṣẹ́gun Adébáyọ̀ pastor Ṣẹ́gun Adébáyọ̀ mi ò mórúkọ ṣọ́ọ̀ṣì wọn ni. Let us join hands together and deliver our land. Ilẹ̀ Yorùbá ló nílò deliverance. Tẹ́ bá ń gbọ́ fall down and die ní mountain of fire kì í ṣe àjẹ́ kankan àjẹ́gẹ́ ò ráyè mọ́. Fall down and die let Nigeria fall down and die so Yorùbá people may be survive. Under Nigeria àti survive ní Yorùbá alẹ́ ẹ kéde ọdún ìtúsílẹ̀ ọdún ìtẹ́wọ́gbà fún ìran Yorùbá ẹ sọ fún Yorùbá pé ogun jíjà àwọn tán. That is what we need our nation. Orísun wa tó ti sùn tó dára fún wa bàbá kan bá mi sọ̀rọ̀ lánàá ó ní wọ́n mọ̀ deliberately àbí báwo ni bàbá yẹn ṣe sọ òyìnbó yẹ ó ní the Hausa deliberately kill Yorùbá day by day. Mo ní lọ́nà wo ó ní in the beginning they started destroy the project that Baba Awolowo has built for the Yoruba in the 50s. Ẹgbọ́n nu gbogbo tẹ́ Baba Awolowo ṣe òun dà lẹ́nìí ṣebí continuity lẹ ló yẹ ká máa rí òun dà lẹ́nìí. Tí àwọn ọ̀jẹ̀lú ìbá sọ wípé àwọn ọ̀rẹ́ aráàlú ọ̀rẹ́ mẹ̀kúnnù èrè ọ̀rẹ́ mẹ̀kúnnù dà wọ́n náà wọ́n fẹ́ fún yín ní grant wọ́n fún yín ní grant 50,000 naira láàárín ọdún tí ò tó yín ná lọ́sẹ̀. Where are we deceiving ourselves? Ẹ̀yin pastor the pastors ẹ̀yin pastor ẹ wake up ẹ ṣiṣẹ́ lára iṣẹ́ tọ́lọ́run náà yín nìyẹn láti kéde ọdún ìtúsílẹ̀ ọdún ìtẹ́wọ́gbà. We the Yoruba we are sick, we are tired, we are injured, we are bleeding, internal bleeding under Nigeria. You know, pastor kan mi ò ní dárúkọ mọ́ òru òní ọjọ́ Sunday owó tó máa ń ná ó máa lé ní 300,000 ó ṣiṣẹ́ ìjọba ó ń ṣiṣẹ́ ó tún dá oko òun gbà lọ́wọ́ ọmọ ìjọ ó ní because lè ní oríṣiríṣi tá jáde láti jẹ àti mu náà ni àwọn ọmọ yín ní owó school wọn owó kíní kan owó gbogbo ẹ̀ ó ní owó ọrẹ tó bá dá oníbi tá ń kó sí wọ́n ti kọrúkọ lẹ̀ fún ọmọ ìjọ. Mo wá ní dáàdi gbogbo ìyẹ́ tán ogun ó ní instead ilé tó yẹ kó fi reduce ó ń pọ̀ sí ní lójoojúmọ́. Instead ilé tó yẹ kó gun yóò fi reduce ó ń pọ̀ sí lójoojúmọ́. Ìgbà tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel bẹ̀rẹ̀ mo ṣe program kan gbà yẹn lọ́hùn wọ́n ní mò ń jẹ lọ sí Àgbàlá Gabriel ní who am I to jẹ lọ sí Àgbàlá Gabriel. Mo ṣe sọ nínú ọ̀rọ̀ mi gbà yẹn lọ́hùn pé it is a good idea. But it cannot solve the problem of the Yorubas. Pé Àgbàlá Gabriel ni o, Oríyọmí Hamzat ni o,
kí kápẹ́ mẹ́wàá kán máa ṣe program wọn kápẹ́ mẹ́wàá kán máa ṣe program wọn kán máa pe ènìyàn lójoojúmọ́ kán dúró ní Ìbàdàn yẹn 100 years to this time wọn à lè settle gbogbo kéèsì Ìbàdàn. That is not the solution. Torí bó ṣe yanjú ìkan ni mi ọmọ jáde 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 bó ṣe yanjú ìkan ni mi ọmọ jáde. It cannot solve the problem of the Ibadan 100 years to this time. What can settle the problem? Ní ká ní òmìnira. Yorùbá ní òmìnira. Ká ní òmìnira. Ohun tó ń bẹ ní Ìbàdàn tó ọmọ Ìbàdàn jẹ. Ohun tó ń bẹ ní Ògbómọ̀ṣọ́ tó ọmọ Ògbómọ̀ṣọ́ jẹ. Ohun tó ń bẹ ní Ìkirè tó ọmọ Ìkirè jẹ. Ohun tó ń bẹ ní Ọ̀ṣun ohun tó àwọn ọmọ Ọ̀ṣun jẹ. Ohun tó ń bẹ ní Èkìtì tó ọmọ Èkìtì jẹ tó ń bẹ l'Oǹdó ó tó ọmọ Oǹdó jẹ tí ń bẹ l'Àkúrẹ́ tó ọmọ Àkúrẹ́ jẹ. Gbogbo ilẹ̀ gómìnà ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́ra ni tọ́lọ́run ọba mi fún tó dára pamọ́ mbẹ̀ but because we are in bondage àjòjì ló wá ń kéré wa. It is a shame all of you call yourself a pastor that go against the Yoruba nations. Ìlú tẹ́ ìlú fún wa níbi ọdún méjì sẹ́yìn ọmọ ẹni ò lè ṣe ní bẹ̀rẹ̀ kábílẹ̀ kàn sí di ọmọ ẹlòmíì ìdí ti yọjọ́ lẹ̀kẹ́ ti jábọ́. Ẹ̀yin pásọ̀ tẹ́ lọ campaign gbà yẹn lọ́hùn tẹ́ ẹ sọ pé Ọlọ́run fi wọ̀nyí pé solution ni àbí bẹ́ẹ̀ kọ́ ìdí ti yọ ìlẹ̀kẹ̀ ti já ó jábọ́ ó jábọ́. I did not go against Agbala Gabriel that time but it's not a solution. It's not a solution. Torí bó ṣe ń pa náà ìkànnì mi ọmọ wọlé bó ṣe ń gbé jáde ní ìpín ọmọ wọlé mo wá bí pásítọ̀ yẹn lérè sà èyí owó tẹ wá ń onígbà kan every Sunday àwọn tí 20,000 bọ́ sí ó ní ó kéré ni ò jẹ́ kí n fún ẹ àwọn ló gbè bẹ́ẹ̀ òun mọ̀ pé 20,000 yóò lè ràn kankan ó ní but now àtọjọ́ Tuesday olóhùn ìgbà mi ò yí lè máa sùn láàárọ̀ kùtù kan wá kanlẹ̀kù tó bá ti wá bẹ̀rẹ̀ sí rojọ́ yẹn lọ tọ́rọ yòówù á ti mọ̀ pé kò sí tán máa jẹ́ ńlé ni ó yá ó ní bàbá òun ò lè parọ́ fún yín òun gan náà ti wá di aláìní. Mo wá ní kí lọ́nà àbáyọ ó ní that is why tóun fi pè yín pé majority ẹ̀yin pastor àwọn pastor bó ṣe pè ní ẹ wọ́n ti rí ìran yẹ pé Nàìjíríà ò lè work. Ìbẹ̀rù àti bójó ní ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ nínú wọn sọ̀rọ̀ àti owó tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn olóṣèlú ilé tá a bá fi tọ́mọ ẹ̀rìn ló máa wó ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀ tó jẹ́ pé lóòótọ́ lódodo lọ́lọ́run pè yín tí Ọlọ́run dẹ̀ ti fi ìran Yorùbá wọn orílẹ̀-èdè Yorùbá wọn pé kí Yorùbá ó padà síbi ìsinmi wọn tí ẹ gbọ́n tínú torí àwọn olóṣèlú ẹ̀yin nu Ọlọ́run nù nígbà tí òlù Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ń lù yín á kan ọmọ yín á kan aya yín gbogbo lẹ́yìn máa mọ̀ pé ẹ̀ ń jẹ ìyà látọwọ́ Ọlọ́run. Bàbá Adeboye bàbá Pastor Enoch Adéjàre Adeboye during the Jonathan regime láyé removal of subsidy ẹ jáde síta ẹ ṣe rally you are among of the pastor that reject the Jonathan regime. Ngbàtẹ́ reject the Jonathan regime tí Buhari bọ́ bẹ̀ torí pé ọmọ ìjọ yín wà bẹ̀ Ọ̀ṣínbàjò you keep quiet ẹ̀mọ́ tó tẹ̀yìn jáde he showed that that is not the solution. Bàbá mi ambassador yóò dára fún yín olóore mi lẹ jẹ́ ẹ̀ ní ṣubú tabari èèyàn mẹ́wàá bí orú ambassador not by mouth we the Yoruba will not have problem. Àwọn táwọn ò bá jẹ tára àtàbà ti jẹ ó tẹ́ wọn lọ́rùn. Lóòótọ́ ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n
Àwọn bàbá wa ìgbàanì sọ pé ohun méjì lènìyàn máa mú wáyé látọ̀run, ẹ̀rín àti ẹkún. Ilé tó kọ àmàdélé ayé máa ń kọ́ ni. Ambassador ẹ̀ ní ṣubú. Baba Adeboye, this is time for you to speak out. Torí ọmọ ìjọ yín Fúlàní ti pa, wọ́n pa kan l'Abuja, wọ́n pa kan lọ́nà Kaduna, wọ́n pa bí mẹ́ta l'Ekiti mi báyìí. Keep quiet. I know that God has shown you, sir, that Nigeria ti tán. Ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì yóò dọ́dọ̀ bàbá Adébóyè. Ẹ̀yin tẹ́ yí bàbá Adébóyè ká, ẹ má sọ bàbá yẹn sínú iná. Ẹ má jẹ́ kí iṣẹ́ bàbá yẹn ó jóná. Ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì yóò dọ́dọ̀ wọn. Àwọn àwùjọ pásọ̀ kan ti gbéra pé wọ́n fẹ́ rí Adébóyè. Ẹ̀yin lẹ̀ ń blọ́ọ̀kù wọn. Ẹ má bàyè bàbá yẹn jẹ́. Ẹ má jẹ́ kó kábàámọ̀ pé ó ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lọ́jọ́ ọ̀la. That is a message. Bàbá wa Bishop David Oyedepo, go to Umara, your own town. Lọ́wọ́ iṣẹ́ táwọn Fúlàní ṣe ń bẹ̀. And you know that Nigeria is finished. Nigeria is dead. You know that Nigeria is a dead country, sir. So, all of us that living in Nigeria, we are dead persons. Ekiti ọdún ìtúsílẹ̀ fún ìran Yorùbá. We are challenging you now, sir. Ẹ bá wa wo ojú Ọlọ́run. Yes. Ẹ bá wa ké pe Ọlọ́run. Ẹ bá wa wo ojú Ọlọ́run, ara ní ìran tẹ́ ti jáde. Ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára yín, omi Yorùbá ló wà lára yín. Ara ní ìran tẹ́ ti jáde. Òmù àrán gan tẹ́ ti jáde sà, òmù àrán ò gbádùn lọ́wọ́ Fúlàní. Àwọn ọmọ òmù àrán ò lè ṣe bó ṣe wù wọ́n. Have a university. Cannot solve this problem, sir. Can never solve the problem. If you have 1,000 of university without freedom, we are deceiving ourselves, sir. We are deceiving ourselves. Bami Olukoya, Daniel Olukoya, Mountain of Fire. This is time for you. I'm a warrior, yes, sir. My name is Olorun Ile. People know me as Baba Ekiti. Fear nobody but fear God. Àwọn father I die àdúrà yín yẹn sir. Ọ̀tá Yorùbá ní kẹ́gbà sí wọ́n sí, not the individual, sir. Yorùbá must free. We need a freedom. Láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀, fall down, die, fall down, die, 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 fall down, die, fall. Àjẹ́ mélòó lẹ ti pa sà? Ìtura mélòó ló ti wọlé Yorùbá? Kàkà kó dẹ̀ fún ewé àgbọn Yorùbá, sí líle sí lójoojúmọ́. Sir, the Yorubas, we need freedom. We the Yorubas, we need freedom. Baba Lola, Olomi Iyere o, mi Iyere o, mi iye. Ẹ̀yin ọmọ Baba Lola CAC. The pastors, the CAC, bó jẹ́ orí òkè Lágẹ̀lú orí òkè Olú Ìkòyí lẹ máa kó wa lọ. Bó jẹ́ orí òkè Ẹ̀rìmà, bó dẹ̀ jẹ́ orí òkè Ẹ̀rìò, bó jẹ́ orí òkè tó wà ní Ọ̀ṣun yìí orúkọ àti sápá mi lórí. Lẹ máa kó wa lọ. Ká sọ fọ́lọ́run pé break Nigeria. If God did not break Nigeria, ẹ̀yin gbogbo pastor yóò lè níyìn torí pé ẹ̀yin jẹ ìbátọ́rọ́kọ́bọ̀ tí ọmọ Yorùbá rí ẹ gba ìdámẹ́wàá ńbẹ̀ ẹ gbọ́rẹ́. Ẹ gba ìdámẹ́wàá ẹ gbọ́rẹ́ ńbẹ̀. Ẹ má ṣe wá sílé Olúwa ní ọwọ́ òfo.
Olúwa fẹ́ onínú dúdùn àtọlọ́rẹ. Ẹni tó ní 200 naira dání á ti ṣe sí 5 naira. Ẹ gba gbogbo ẹ̀ tán. It is not a crime, but it is a crime that you will not do the right thing, sir. Ẹ̀yin pásọ̀ CAC. Ó yá. Ọlọ́run ti fi wọ̀n yín. Confirm. Thank God bàbá Èsíkáyà. Orí èkó èrìò ló ti pariwo pé orí pé Ọlọ́run fàṣà Nàìjíríà ya. Pẹ́ẹ́nì orílẹ̀-èdè máa pín. This is time for you to work towards that vision. Work towards that vision. Àbí ń tẹ́ fẹ́ sọ ní pé Èsíkáyà ṣe ìránṣẹ́ Ọlọ́run mọ́. Nígbà tó wo ti bẹ̀rù tí ò bẹ̀rù àwọn senators, tí ò bẹ̀rù àwọn governors, tí ò bẹ̀rù president, tí ò bẹ̀rù minister, ẹ sọ pé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. That is the message from God. Àṣírí Ọlọ́run bẹ pẹ̀lú àwọn tó bá bẹ̀rù ẹ̀. Àṣírí Ọlọ́run ó ń bẹ pẹ̀lú àwọn tó bá ṣe kíni, tó bẹ̀rù ẹ̀, tó páyà ẹ̀, tó sọ wípé ìgbéni fún ẹlẹ́ran ara. Ìpínlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà ń tẹ̀lé. Àbí bẹ́ẹ̀ kọ́, ẹ̀yin ọmọ Mósè orímọládé di kérúbù and the seraphim. Kérúbù and seraphim. Tó bá jẹ́ èlò ṣe wòlíì lẹ́fẹ́ ṣe that we make Nigeria pieces. So to make Nigeria pieces and Nigeria, the Yoruba will have peace. This is time for you to do it. Mo ti sọ fún pé ẹ pè mí. Àníkiri ni, I need freedom for the Yorubas. Tí Yorùbá bá ti ní freedom, ó máa tú àwa yìí. Most especially àwa tá wà lé, ó máa tú wa lára. A ní àwọn bàbá, a ní àwọn ìyá tọ́lọ́run ọba mi ti gbọ́lá fún lókè òkun. They want to come up and establish, but the fear of Nigeria, the looters, orílẹ̀-èdè mujẹmujẹ, orílẹ̀-èdè apanilẹ́kọ̀jayé, orílẹ̀-èdè tí ń gbà tẹni lọ́wọ́ ẹni tí sọ ní sí kòròbó ní Nigeria. Somebody like ambassador want to establish. That is the vision of the man. But in this dead country, tó bá jẹ́ iṣẹ́ àwọn wòlíì lẹ máa papọ̀, that will make Nigeria pieces. That revelation of Baba Èsíkáyà will come back to the truth. That will make Nigeria, the Yoruba, have freedom. We are ready. Ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà, ẹ̀yin ọmọ Ṣẹ̀lẹ̀, ẹ̀yin pásọ̀ Ṣẹ̀lẹ̀, ẹ̀yin olùṣọ́ Ṣẹ̀lẹ̀, ẹ mọ̀ pé ara òro kù, ara òro díẹ̀. Ẹ mọ̀ pé nínú ìnira ni ìran Yorùbá wà. I know. Ẹ̀yin náà ti rí fíṣàn yẹn. Ọlọ́run ti fi hàn yín. Gbogbo yín ń dọ́gbọ́n ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín bẹ̀rù senators. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀rù ń tẹ́ máa jẹ ló ń bà yín. Ẹ ti rántí àwa tá a rí jẹ tá a rí mu. Bẹ́ẹ̀ ni. Ẹ rántí àwa tá a rí jẹ tá a rí mu títọ́rọ̀ ò bá kọ́bọ̀ lápò wa. Bọ̀tá jáde síta pé ìran Yorùbá Ọlọ́run dá wa pé we must have our freedom. Mo lọ bìkan lánàá. Nígbà tẹ́mi àti bàbá ẹjọ́ sọ̀rọ̀ tán, mo rí wípé epo tó wà nínú mọ́tò lè gbé mi lé mi dáàdì, ẹ máa fún mi lówó epo. Ó ní lábẹ́ àkóso túláàsì tẹ́ ẹ bá fẹ́ kí n sùn sọ́nà. Ẹ máa 920, 930 náà ń tepo fún wa. Ẹ máa fún mi lówó epo. Iṣẹ́ Yorùbá là ń ṣe káàkiri. Ó dẹ̀ gbẹ́dọ̀ rí bẹ́ẹ̀. We must have our freedom. So ẹ̀yin bàbá mi Ṣẹ̀lẹ̀, ẹ̀yin pásọ̀ Ṣẹ̀lẹ̀, tójú bá ti Yorùbá ojú ti yín á jẹ́ wípé you are not a man of God. Tójú bá ti Yorùbá á jẹ́ wípé Ọlọ́run ò pè yín, ìtẹ̀fẹ́ jẹ ló pè yín, inú yín ló pè yín. Á jẹ́ wípé lóòótọ́ the situation of the country ló sọ yín di ìránṣẹ́ Ọlọ́run àpàpàǹdodo. Tí ẹ bá lè bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, we want to go back to our origin. Bó ṣe dá ìran Yorùbá fẹ́ padà síbẹ̀.
tó dá wa Ọlọ́run ti fomi pín. We want to go back. Orúkọ wa yẹ tá ti sọnù a fẹ́ gbà padà. Nígbà tí Olúwa dá ikó lọ sí òní padà àwa dàbí ẹni tí ń làlà. The pastors, this is time for you to stand as an intermediary between the Yoruba and God. Ẹ rojọ́ Yorùbá fún Ọlọ́run. We don't want Nigeria anymore. We don't want Nigeria anymore. Kẹ́ má bàa jẹ̀bi. Kí ẹ má bàa jẹ̀bi ní ọjọ́ ìkẹyìn. Kì í ṣe ọjọ́ ìkẹyìn gan, kí ọjọ́ ìkẹyìn tó dé. Kí ẹ má bàa kábàámọ̀ kẹ́ wálé ayé. Kí ẹ má bàa kábàámọ̀ kẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Torí ìránṣẹ́ Ọlọ́run tó bá rí òdodo tí ò lè sọ, ó máa kábàámọ̀ gbẹ̀yìn. The ìránṣẹ́ Ọlọ́run that see the truth, that reveals to say the truth, will kábàámọ̀ at the end of the day. So kẹ́yìn má bàa kábàámọ̀ pé ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Àwọn àgùntàn mi sọnù. Àwọn àgùntàn mi wà nínú ìyà. Àwọn àgùntàn mi wà nínú ìpọ́njú, inú Ọlọ́run ò dùn sí. Inú Ọlọ́run ò dùn sí. A pè yín ní olùṣọ́ àgùntàn. Ẹ má sọ̀rọ̀ ayé di ìkòkò mọ́ Ọlọ́run lọ́wọ́. The fear of politicians is the beginning of punishment from God. Ìbẹ̀rù olóṣèlú, ìbẹ̀rù senators, ìbẹ̀rù rep, minister, ambassador, commissioner, the governor, ìbẹ̀rù wọn ó ní ìbẹ̀rẹ̀ ìpọ́njú, ìbínú Ọlọ́run nínú ayé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ rí òdodo tẹ́ ẹ lè sọ. Some people nínú yẹn ẹ ń bẹ̀rù DSS, ẹ ń bẹ̀rù RRS, ẹ ń bẹ̀rù àwọn ọlọ́pàá. Wọ́n mú àwa. RRS mú àwa. Wọ́n ní ọmọ Taniya lọ́mọ Ìgbòho Yorùbá Nation làwa dúró fún. Ọlọ́pàá yẹn ní pé kí n má sọ bẹ́ẹ̀ wọ́n lé torí ẹ̀ tì mọ́lé. Mo ní I will never deny the Yorubas. I stand for the Yoruba nation. Nigeria did not work for me. It did not work for my family. It did not work for Ekiti, where I come from. It did not work for the Yoruba race that I belong to. So why are we denying I will never deny the Yorubas. Ọmọ wa tó múlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí. Wọ́n ní kí ló jẹ́ oní Yoruba nation ní mí. Ọmọ Ìgbòho ní mí. Wọ́n ló train terrorists òbúsẹ́rìn. Igi tó ń là mọ́mọ yẹn lẹ́yìn. He did not deny the Yorubas. Wọ́n fọ́gi mọ́ lẹ́yìn. Wọ́n á tún bèèrè lọ́wọ́ ẹ̀ á ní mo ní ọmọ Ìgbòho ni mí, Yorùbá nation ni mo ń ṣe. Ó tún bí àwọn ọlọ́pàá yẹn léèrè pé àwọn Fúlàní ń terrorize wa. Àwa wá dìde pé a fẹ́ defend ara wa. Ṣé ìyẹlẹ̀ pé ní pé mo train terrorist, wọ́n tún fọ́gi mọ́ lẹ́yìn orí. Síbẹ̀ he did not deny that it's not a Yorùbá nation. Kí ló dé tẹ́yìn pastor tẹ́ ń deny? Kí ló dé tẹ́ ṣe bí àwọn ọmọ ẹ̀yìn Jésù? Ní ọjọ́ ìpọ́njú, they did not deny Christ. Why are you denying your people? Because of the politicians, because of the money, because of give. And you call yourself a man of God. You see the truth, but you refuse to see the truth. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin àwọn àgbààgbà ni sọ wípé aláti ṣe ní mà ti ṣe ara ẹ̀. Bíbélì pé o, ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó pé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ó tàn yín jẹ ará. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ó tàn yín jẹ. This is time for the Yoruba to la ojú wàs. This is time for the Yoruba láti ṣí etí inú wa àtọjú inú wa. Tá máa fi dá ìránṣẹ́ Ọlọ́run mọ̀ àti ìránṣẹ́ èṣù, ìránṣẹ́ Sátánì, àwọn ìránṣẹ́ inú. Any pastor that not preach about the freedom of Yoruba is not a pastor.